Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ọlọ́run kó dáa kó ṣàánú wa. Ẹ rí i pé àwọn aláṣìṣe gbogbo ìlàkàkà wọn ó ní pé kí Islam ó parun, kí Islam ó tẹ̀rì, kò sì lè ṣeé ṣe. Nǹkan tí ò lè ṣẹlẹ̀ ni ẹlẹ́yà parun torí òkùnkùn ni yín, ìmọ́lẹ̀ sì ni Islam. Ẹ wá ń gbìyànjú gbogbo ipá yín láti rí i pé Islam ó parun. Ẹ̀sìn Ọlọ́run sì ni, ọba tó dá yín, ẹ wá ń takò ó. Ìgbẹ̀yìn rẹ̀ ò lè dáa fún yín àfi tẹ́ bá túbá tẹ́lẹ̀ síbẹ̀ mọ́. Ẹ̀yin náà wo lè ń sìn, ṣé yín tẹ́ fẹ́ ká máa ṣe rèé? Orí ibú tẹ́yin ń ṣe tẹ́ fẹ́ kí gbogbo wa náà máa ṣe rèé? Ṣé bá dún leléyìí tẹ́ ń ṣe, tẹ́ ń fìyà jẹ àwọn èèyàn yìí? Ẹ sì fẹ́ kí gbogbo wa ká máa ṣe irú orí ibú tẹ́yin ń ṣe? Àwa ò lè sórí ibú bíi tiyín, Ọlọ́run ò ní já sórí ibú. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ sì ń pa wípé Islam ẹ̀sìn apààyàn ni, Islam ẹ̀sìn kíní kan, ẹ sáà ń pe Islam lórúkọ tí ò jẹ́, gbogbo ayé náà ló mọ̀ pé purọ́ ni yín. Ṣé wá rí Islam tẹ́yin wò? Ilẹ̀ Yorùbá nìkan kọ́ ni Islam wà o. Tẹ́yin kan bá lẹ́yìn ò ṣe Islam mọ́, àìmọye èèyàn ní ń ṣe Islam lórí ilẹ̀ Ọlọ́run. Àwọn Haúsá ń ṣe, àwọn Ìgbò, ọwọ́ táwọn tẹ̀ fi ń gbà Islam ní ìsìn lágbára pọ̀. Mélòó wá lára tiyín tẹ́ ẹlẹ́sìn Islam mọ́? Orí ibú ara yín ni, kì í ṣe tara ẹnì kankan o. Tó bá wù yín, gbogbo ọ̀rọ̀ tẹ́ ń pa o, ẹ tẹ̀síwájú kẹ́ ẹ máa pa. Àwọn èèyàn mọ òdodo. Ìmọ́lẹ̀ sì ní òun àtòkùn ṣọ̀rẹ́. Tí ìmọ́lẹ̀ bá sì dé, òkùnkùn máa ń paradà ni. Ẹ padà tẹ̀rì ni. Gbogbo rádaràda tẹ́ ń ṣe tẹ́ ẹ bá lọ pin wẹ̀, ohun tí ó gbẹ̀yìn rẹ̀ fún yín ò ní dáa.